Praise the Lord. Praise the mighty Jesus. Thank you very much. Sọ fún àwọn yẹn pé ẹ lọ sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti Pétérù pé kọ́lọ́kọ́lọ́ ìgálì gẹ́gẹ́ bí ó ṣe wí níbẹ̀ ni wọ́n ti rí mi kí ni ìdí tí wọ́n fi lọ sí Jerúsálẹ́mù tí wọ́n wá sí Galilee. Yes. Kó tó di pé one God. We are all serving one God. Before you are taking so olúkálùkù ló mọ bó ṣe ń gbọ́ lọ́rùn ẹ̀ga. Ọlọ́run kan náà ní gbogbo àṣekínni àjọ ń sìn ó kọ̀ yẹ pé bí ìṣẹ̀ṣe ṣe rí báwọn mùsùlùmí ṣe ń ṣe tiwọn bí yàtọ̀ sí àwọn kìrìsìtẹ́nì báwọn kìrìsìtẹ́nì ṣe tiwọn ó yàtọ̀ sí àwọn oníṣẹ̀ṣe so Ọlọ́run kan náà ní gbogbo àṣekínni àjọ ń sìn. Okay, so what can you say? Kí lẹ lè sọ nípa next year? Kí lẹ máa advise òwúrẹ́sà àti gbogbo èèyàn tó bá fẹ́ wá bá wa ṣàjọyọ̀? Fún gbogbo ọ̀pọ̀ ènìyàn tó bá fẹ́ bá wa ní 2027 ọdún tó ń bọ̀. Kó ló wá dá ẹ̀mí wá sí. Àmín àṣẹ. Nítorí pé mo gbàgbọ́ pé Ọlọ́run máa ṣe jù báyìí lọ fún wa. Gbogbo àwọn tí wọ́n dẹ̀ ń bọ̀ mo dẹ̀ pé wọn ò ní wá lásán wọn dẹ̀ ń lọ ní ọwọ́ òfo nítorí pé ààbò Ọlọ́run kìnnìkìnnì ó máa wà ní ayé wọn àjíǹde Kristi ó máa jí gbogbo tó ti dára tó ti kúnnú ayé wọn ó máa jí dìde ìlọ́wọ́ lọ. Lẹ́ǹkan sí orúkọ yín sà. Sínú Apostle Prophet Gbóbọ̀ Emmanuel Olúwagbénga. Bàbá mi ńkọ́. Apostle Prophet S.D. Okay, ẹ kú iṣẹ́ takuntakun sa ẹ ṣeun gan. Àṣẹ iṣẹ́ àmọ́dún. Yìí látọwọ́ àwọn executive yìí wọ́n ní pé ká ṣe lọ́dún yìí káwọn wò ó bóyá a tún máa ṣe bẹ́ẹ̀ bí àwa lọ́lọ́run tún máa lò ní ọdún tó ń bọ̀ bóyá di committee 2026 ODOGBOLU area C.A.N Galilee. Praise the Lord. Welcome address. Praise the Lord. Ẹ ṣeun Ọlọ́run á fún ọ gbogbo wa lé àwa náà ní pàdánù èrè wa lórúkọ Jésù ìbùkún Ọlọ́run lórí ayé wa kò ní fò wá rú yóò jẹ́ àjẹmọ́nú fún wa lórúkọ Jésù. Praise the Lord. Praise the mighty Jesus. Thank you very much. I'm so much excited to be in our midst this morning. And as a matter of fact, this is my first time of addressing us generally like this. And me, that was at the palace. So, ọkọ nìkan tó síwájú ní ọgbà àdúrà fún wa. Ìgbà àkọ́kọ́ tí màá sọ wípé màá dúró níwájú wa láti bá wa sọ̀rọ̀ ní. Ẹ jẹ́ ká ké hallelujah. Nítorí pé gbogbo ògo jẹ́ ti Ọlọ́run. Àgbàdúrà yìí pé lórí ayé wa ní ìlú Òdògbolú Ọlọ́run yóò túbọ̀ máa gba ògo sí i. Amen. Kó tó di pé mo ka speech guest special guest bákan náà mo kí bàbá Jésù ní orísun àbí Jésù ní orísun thank you very very much several years you have been supporting this program and this year also bí ó tẹ̀ yẹ pé the notice came so late síbẹ̀ ẹ tún sọ pé nǹkan tí mo máa ń ṣe màá tún ṣiṣẹ́ bàbá tún ṣe nǹkan tó tún máa ń ṣe ẹ jẹ́ bá mi pàtẹ́wọ́ fún Jésù nínú ayé wọn. Nígbà táwa bá wọn in fact kò pẹ́ o wọ́n ní ẹ má wọrí nǹkan tí mo máa ń ṣe màá tún ṣiṣẹ́ ẹ ṣeun Ọlọ́run á pọ́n yín lé Ọlọ́run á tún lọ ra ẹ̀mí lórúkọ Jésù á tún máa bá yín wájú sá God bless you. Olúwa wò wá ó sì ń ṣe wọn wò nínú ayé wa. Ọ̀rọ̀ Ọlọ́run wípé ta ló ṣe fún mi tí mi ò ṣe fún.
Mama Ejire, Ajogun Agba, Raemi Gbogbo. Ajogun Ogo Ìjọba, ẹ̀rọ yòó, ẹ̀rọ ẹ̀kọ́, ẹ̀fí. Mọ́mí, alága ní pé táwọn bá béèrè 1000 blocks, ẹ lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ní táwọn bá béèrè iyanrìn 10 tons, ẹ lè ṣe jù bẹ́ẹ̀ nítorí pé àwọn máa ń gbọ́ pé 60 tons, 80 tons lè máa ń já fún Ọlọ́run. Mọ́mí, ìbá ṣe cemetery.